ọmọ ẹ̀yin èèyàn mi nílé lóko lájò níbikíbi tí ẹ bá wà ẹ̀yin màmá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà Abdulateef Adédìméjì Adétọ́lá lórúkọ mi bí gbogbo yín ṣe mọ̀ òṣèré orí ìtàgé ni mi ò níṣẹ́ méjì o. mo fẹ́ sọ fún yín wípé tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa àwa òṣèré orí ìtàgé tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa nǹkan tá à ń ṣe tó jẹ́ reality tí ó sì ká figbá kan bọ̀kan nínú bẹ̀ ẹ jọ ẹ máa bá mi wo Bisi Ologe Show ó mọ bó ṣe ń mú wa ẹ máa wo Bisi Ologe Show. Dìbò gbogbo wa máa jáde tá a máa dìbò. Adé máa wọlé. Lágbára Ọlọ́run kì í ṣẹ́gbára yìí. Iṣẹ́ àlọ́ òbí kúndùrà tún là. A máa dìbò. Lágbára Ọlọ́run a dẹ̀ tún máa wọlé lágbára Ọlọ́run. Ṣẹ́gun tó gbọ́ yẹn. Ifá ti sọ̀rọ̀. Ẹ dájú o, ní ìdílé gbogbo àtìlẹ́yìn òbí. Ẹ má sọ fòyà fún o. Ẹni tó bá sọ lẹ́nu yóò padà wá rọ́pò èsì. Ẹ má gbàgbé ilé o gbogbo mùtúmù wa. Ọmọ ẹni oníṣèbí náà bẹ̀rẹ̀ káfọ́lẹ́kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Bó bá jẹ́rò, bó bá gbogbo ọmọ wọ́rọ̀ bó àga. Ó yẹ. Bẹ́ẹ̀ni. APC ẹgbẹ́ onígbàálẹ̀ tó kálẹ̀ kẹ́kọ̀ọ́ ọmọ Yorùbá ni ẹ jáde fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu olódòdẹ Ifá Èkó Ifá gbogbo Nàìjíríà. APC Tinubu ló ní ìbò yìí Yorùbá ló ní àwa ló kọ APC bó ṣe máa lọ nìyẹn bó ṣe wà nìyẹn. Aṣíwájú ló lè ṣe o. A máa dìbò a máa wọlé. Ẹ bá gbó pamọ́ kẹgbẹ́ kó pamọ́ a máa dìbò a máa wọlé. Wọ́n bá rí design money. Ó ní wọ́n mú. Yorùbá ló kàn ó ẹ lọ gbé wa. Yorùbá ló kàn ó ẹ lọ gbé wa. Tinubu ló kàn ó ẹ lọ gbé wa. Aṣíwájú ló kàn ó ẹ lọ gbé wa. Yorùbá ló kàn ó ẹ lọ gbé wa. Ààrẹ orílẹ̀-èdè yóò Tinubu ló máa jábọ́ lọ́wọ́. Ó dàṣẹ. Àṣẹ wá. APC. Ó tu aṣíwájú. Tinubu Shettima Sanwó-Olú Hamzat oníbíìgì ti kò dìbò APC gbálẹ̀ ní kò tẹ̀ ẹ́ sí gbálẹ̀ ní kò tẹ̀ ẹ́ sí gbálẹ̀. Òun ló ti bá yẹn má dìbò pẹ́ẹ́nìkẹ́ni. APC ní kò tẹ̀ ká fún president gọ́fúnà sálẹ̀kọ̀ gbogbo ẹ̀ APC Tinubu Shettima òun la fẹ́ ní Nàìjíríà òun ló máa bá wa ṣe ẹ má sọ̀bọ̀ yín nù o òun lẹ ti gbá yẹn. Collector PVC and fourth APC. Confirm ni ẹ o. Collector PVC and fourth APC. Bàbá ẹ jẹ́ kó mọ̀. Ẹ̀yà Bọ́lá Tinubu is our president. Confirm. We in lọ nìyẹn Babájídé Sanwó-Olú for second time. You get it, you don't get it. Forget about it. Charlie. Come 25th February. APC logo. O ní bọ́tà síwájú owó ọ̀dẹ̀ ti Sanwó-Olú. APC logo. Ìgbálẹ̀ ìbẹ̀ ló máa tẹ̀ sáárín ni. Tó bá tẹ ọyẹ́ kó cross line o ti fọ́ ìdìbò ẹnìyẹn o lórí Ọlọ́run. Agbára Ọlọ́run. Àwa la máa win inshallah. Ẹ̀gà bá. Charlie. Mama, ẹ jẹ́ kó mọ̀. Already. Tinubu is here. And it is here to stay. I'm on Papa. Just Ó pọ̀, Àjàó jẹ́ kó mọ̀ sọ sókè. Oshodi is coming. Yoruba is coming. Ọmọlọ́dọ̀ is coming. Watch out.
February 2025th. February 25th. Inú wa ṣẹlẹ̀. Ẹ máa mọ̀ pé àdúró tán, akọ́jú òṣùwọ̀n, ẹ bá mi sọ ilé ẹ̀kọ́ sí. Ó lọ. Aláyé, bàbá àgbà, ẹ jẹ́ kó mọ ẹgbẹ́ òṣòkè. Lásòdà, sọ̀rọ̀ bá aṣíwájú o, the man of the people, person wey sabi. Yes, o. Don do am before for Lagos State. We wan come bring am to federal now. We wan do am. If he do am, we know say if he do am, na why we comot say na aṣíwájú, na him go take this country forward. And we are supporting him. And on the 25th of this month, we will all go out and vote aṣíwájú and to ensure that he becomes the president of this country by the grace of God Almighty. Sorry. Yes. One love. Nigeria must remain unity. Thank you, brother. Báwo rí? Kí ti gbé o, ó gbére. Ẹ̀yọ́ máa wọlé ẹ̀jẹ̀ ká yìí dé lílẹ̀ pápátá. Ká jẹ́ kó ọmọ bá a lónìí dúà. Ká dìbò fún Sanwó-Olú nílùú Èkó. Ká dìbò fún aṣáájú lòkè pápátá. Ṣẹ́gbọ́n, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tí rí. Ọba di ọdún 25 ẹgbà pé ibo wà ní Nàìjíríà, ibo ó wà ní Nàìjíríà ẹ mọ̀. Thank you. Sílẹ̀. Òdòdó jẹ́ wà ń bẹ̀. Àwa fún Tinubu làwọn wà. Gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ Nàìjíríà, ẹ jí dìde. Àwọn ọlọ́jọ́ kí ni? Ó yá ó yá. Aláyé ńlá jẹ́ kó mọ̀. Pápá, ẹ jẹ́ kó mọ̀ ẹ sọ̀rọ̀ sókè. Àmì ló má bàa jẹ́ kó mọ̀ ní ẹ sọ̀rọ̀ fún àgbà náà. Bọ́ọ̀dù aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ọmọ olóògbé ṣẹ́gun wá, òun ló lè ṣe, òun gangan ló lè ṣe, ọmọ ènìyàn ní jẹ́ni bẹ̀rẹ̀, láti lè tẹ̀sí ọmọ ìlòmí, ṣẹ́gun wá worldwide, kò sọ́mọ náà, bọ́ọ̀dù aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, and he has led Sanwó-Olú lẹ́kọ̀ọ́ tí wọ́n ti kọ́. Bàbá wa, ẹgbẹ́ òsókè. Ẹ kó wọ ọ̀gá agbára yìí, aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ jẹ́ kó jẹ́ president, ó lè ṣe dáadáa, níjọ́ wa là ń jà fún àjàlá ní o, níjọ́ ẹ̀rẹ̀ ṣe kókó, vote aṣíwájú Bọ́lá Ahmed Tinubu as the president of this nation, of this country, Nigeria. Now we are elect Sanwó-Olú to elect Dr. Babajide Sanwó-Olú. And I'm sad. Let them continue their good work in Lagos. Yeah. With that beyond. It's the way that I can do it. Dàrẹ́tọ̀ gbogbo àgbáyé, ẹ jẹ́ kó mọ̀ lé, ẹ jẹ́ kó mọ̀ ẹ sọ̀rọ̀ sókè. Aṣíwájú báyìí o jàgàbá ni o, ló bá ní wà lọ́wọ́, lọ́wọ́ kò jàgàbá báyìí. Aṣíwájú ẹ̀kọ́ bí tó máa kà ṣe, aṣíwájú ọmọ olódò jẹ́. Ẹ̀kọ́ bí tó máa kà ṣe. A ti sọ̀rọ̀ sókè. Wá ti máa gbọ́.
Yọ̀ọ́lẹ̀ bílẹ̀ lọ́ba wa. Ó lọ wa. Bẹ́ẹ̀ ma. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.